ẹlẹ́gbẹ̀kọ̀ akí alága kọ́mítì tí ó ṣe àtúnṣe ilé ìṣègà àti ilé àlùwàlá Central Mosque wa ní Ogbomọṣọ Alhaji Bello Bashir Wálé ọlọ́kùnrin ṣẹ̀bà wa san ilé san dáadáa. Wọ́n wí kíní kan lẹ́ẹ̀kan pé àwọn ò kí ń ṣe ẹnjìníà wọ́n ṣe wíjọ́ tí agbésẹ̀ fún wọn náà nìyẹn pé retired banker làwọn chartered accountant làwọn owó làwọn mọ̀ ọ́ kà àwọn mọ̀ ń pa irunṣẹ́ báyìí. Now nítorí bẹ́ẹ̀ àwa kó àwọn ẹnjìníà bíi mẹ́ta sáàrin wọn àfi bàbá mà sí wọn láàrin káwọn lè máa bá wọn wò gẹ́gẹ́ bí experienced builder a dẹ̀ fi abúlé sí wọn láàrin experienced builder làwọn náà a wá fi a professional engineer sí wọn láàrin engineer Abdulateef Bello Èkó làwọn wà wọ́n ṣe wá wà lẹ́kọ̀ọ́ tó ọgbà tí wọ́n bá ní ìdí wọn ni wọ́n máa ń wálé láti wá wò pé rárá ẹ correct eléyìí ò dáa ló ṣe dáa gẹ́gẹ́ bí engineer. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún ná owó tó pọ̀ láti rí wípé project kẹsẹ̀ járe orí ẹ̀ gẹ́gẹ́ bí professional engineer tó wà láàrin wọn àbáwọn náà. Ìjọ adúgbò fún ọlọ́run bá alihamdulilayi rabbil alamin pé a dá ọjọ́ lónìí ọjọ́ náà sì kù afẹ́pẹ́ fún Allah. Màá bẹ̀rẹ̀ kíkì mi láti ọ̀dọ̀ bàbá wa Imam àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Àṣeyí Al-Imam Dr. Yunus Olóṣínà Ayélára second. Kí ọlọ́jẹ́ kí á rí ẹ̀mí àwọn bàbá pẹ́. Mo fi kíkì wọn mo fi wọlé kí gbogbo àwọn ìmáàmù kanṣu pátá àti gbogbo àwọn àáfàá tó wà ní ìkàlẹ̀ nítorí ìjọba àsìkò. Mo darí kíkì mi lọ sí ọ̀dọ̀ bàbá mi àlífà Alhaji Monsur Èjìdé Ayọ̀adé kọ́lọ̀ jẹ́ kí ayé pé bàbá ipò tí ẹ wà tí ẹ dì mú Ọlọ́run kò ní lé yín kúrò níbẹ̀. Àwọn ọmọ kéékèèké táwọn yín táwọn kọ́sẹ̀ látara yín Ọlọ́run kò ní gbà wá náà lẹ́yìn yín. Ìtawà sí ìrìn táwọn fi ń súnmọ́ yín táwọn kọ́sẹ̀ lára ti yín Ọlọ́run náà kò ní gbà lára yín. Mo fi kí gbogbo àwọn bàbá tó wà ní ìkàlẹ̀ gbogbo yín pátápátá ni Ọlọ́run aláàmọ̀ Ọlọ́run bá wa dúpẹ́ fún gbogbo yín pátápátá. Now I will make myself as brief as possible. On December 6, 2024, bàbá wa Imam àgbà pè mí Alhaji Bello mo ní nàmú níbo ló wà mo wà l'Ógbómọ̀ṣọ́ so tí ì sá lọ mo ní tí ì lọ bí tẹ́lẹ̀ mọ́ mi màá wish láti rí. Now tí ó bá jẹ́ pé kí a wá lé àlàáfíà tàbí padà kó dúdú báyìí lọ fún ìsáwọ̀ bá nílùú gbọ̀nsán lónìí ṣùgbọ́n lágbára Ọlọ́run ọ̀wé ìtàṣẹ́ tí ẹ̀ bá ẹbí wọn jẹ́ bàbá mi gba PhD kéèyàn gba PhD lórí crisis ó tún bọ́ sí kábàáyé lórí crisis ẹ̀rọ pé project Ọlọ́run lè yàn bí atẹ́gùn bá fẹ́ lórí báyìí Ọlọ́run so ọpẹ́ ní gbogbo ẹ̀ta fẹ́ràn àbáyé mọ́mù ọpẹ́ ní ká máa dájú àbáwọn physical development táwọn wáyé lógún ọ̀sọ̀ ẹ wo spiritual development mo láti rí àwọn mufti bá ti pé àbáyé lọ́wọ́ wọn jáde mo láti rí bàbá director Mọ́ríkà Salam mo láti rí wọn ewé wọ́n sọ́dọ̀ àwọn náà sáré wọlé ẹ̀wọ́n wọn ṣe bẹ́ẹ̀ sí àwọn ìmọ̀ tó wọ́n jáde ẹ wo iye mọ́ọ̀sì ńlá látà àti sí lọ́wọ́ àti wọn máa ń dìde ọ̀tọ́ wà tọ́jú ẹlọ́wà tó ké lórí ọdún mọ́mù yìí náà dẹni
ẹ wo tí ń tẹ̀lé pẹ̀lú àwọn mọ́tò sí yẹn. wọ́n bá ń sọ pé àwọn ọmọ pé mọ́ṣáláṣí tiẹ̀ ó wà níbi tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan àwọn ọmọ pé kíní èmi sì mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó yẹ pé mo kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà pé nígbà tí ìmáàmù dé ni wọ́n bẹ̀rẹ̀ sí kírun alhamdulillah pírójẹ́tì wa ń lọ lóríṣiríṣi ọlọ́jọ́ máa tẹ̀síwájú o gẹ́gẹ́ bí a ṣe sọ nígbà èmi ti ń rìn kí no àfi mákàdé ni mo rí ilé tọ́lẹ̀tì àti ilé àlùwà lára akíyẹ̀yìn kọ́mítì o ẹ̀lọ́gbọ́n tọ́lọ̀ ń fún yín ọlọ́run ní dàlákà yín rú gẹ́gẹ́ báwọn bàbá wa sì máa sọ wọ́n téèyàn bá máa jó èyí jìnnà sólù ni nígbà tí bàbá wa Yusuf rí pé àwọn iṣẹ́ ẹnjìníà wọ́n sì mọ ẹnjìníà mọ́ra so lójú pírójẹ́tì yẹn wọlé àwa kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fi owó lẹ̀ tí pírójẹ́tì yẹn fi yọrí ọlọ́ọ̀bá yóò máa bùkún àpò yìí yóò máa bùkún àpò ẹnì kọ̀ọ̀kan wa náà gẹ́gẹ́ bá wa bí a ṣe wá sọ gbogbo wa náà bí tí ọlọ́ọ̀bá ti dé ẹ̀jẹ̀ á máa dá sí ọlọ́run ràn wá lọ́wọ́ pẹ̀lú ògo ọlọ́run yìí tá a ṣe yìí kò ní já sí mọ́ láhàlá lágbo wa tán. irú pírójẹ́tì yìí wáyé àwọn bàbá wa Imam ọlọ́run fún wọn ní foresight wọ́n sì ní ambition ọlọ́run bá gbogbo ń tẹ ní lọ́kàn tẹ fẹ́ ṣe fún ìlú Ògbómọ̀ṣọ́ Islam yìí ọlọ́run jẹ́ kẹ́lẹ́ ṣe ọlọ́run bá lọ́rẹ̀ ní. so ìgbà tí wọ́n wá ń ṣe pírójẹ́tì yìí lọ tí mò ń wá sí bíbá yìí nítọ́kàn mi kọ́kọ́ ń rò ní pé àwọn tí máa yọ pipe ìgbà kan bẹ tí Imam ti ná almost 500 and something thousand táwọn kọ́mítì táwọn owó yẹn san fún wọn wọ́n ya owó yẹn ni tẹ̀mí ṣe ń gbà táwọn èèyàn ń bá dáláìsí àwọn pipes ní bíbá ẹ̀ wọ́n wò pé bí kíní ìṣe dáa tó ṣé àwọn èèyàn tí àwọn iṣẹ́ ibi nígboro báyìí tó láwọn sálùwàlá tó máa yọ pipe sápò yìí ṣé yóò jẹ́ ká gbádùn kíní. so ìgbà tí mo fi wá lẹ́tà last week tán sọ̀rọ̀ pé a ní ìdásíná tí mo wá rí àwọn burglary proof yìí ó ní iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ wá ṣe gan ni so ọlọ́ọ̀ba yóò ràn yín lọ́wọ́ gbogbo àwọn tí yóò náwó náírà náà ọlọ́run ọba yóò tún máa fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò fún mi kò sí nǹkan kan ìgbà kan bẹ gbogbo àtà fi wà ní nàkọ́mí o tá à ń fi ṣe chairman nàkọ́mí o àwọn tó lè jẹ́rìí wá bá ń bí tá a bá fẹ́ lo 500,000 ikọ̀ tó yọ̀fẹ̀ bọ́ sí tòsí torí tábìlì fún pé tá a bá gbowó yẹn á pín ni tó jẹ́ káwọn èèyàn máa lè fi owó lẹ̀ náà ni pé nígbà téèyàn bá fi owó lẹ̀ àwọn tó fowó lẹ̀ ní ìsìn táwọn náà bá wá sálọ àlábì tí wọ́n rí táwọn fowó ṣe nínú wọn mọ̀ dùn pé àwọn rí náwó sí so àwọn kan tó ń ṣẹlẹ̀ lọ nígbà tí kò sí àpapín lápá àwọn kọmitì náà ní ìsìn wọ́n bá fẹ́ ra mọ́tò báìkì kankan ní kíní ìwé ní sí òní débi tó dé ọba yóò mọ̀ ẹ́ lọ́wọ́ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí àwọn bàbá mi tó wà ń kalẹ̀ bẹ̀rẹ̀ látòrí Aláàjì Èjìdé ọlọ́run jẹ́ kárí yín pẹ́. Mo fi yín kí torí àsìkò mo fi yín kí gbogbo àwọn bàbá tó wà ń kalẹ̀ ọlọ́run kó járe gbogbo yín pẹ́. Mo kí Alájà Ayílára mo fi yín kí gbogbo àwọn obìnrin ọlọ́run jẹ́ kí á bá níbi tó lérè. A kí ẹ̀yin Ìmáàmù Kanṣu agbára ọlọ́run á bá níbi tó lérè o. Mo kí gbogbo jẹ̀mọ́ alápapọ̀ gbogbo bí bàbá Imam ṣe kí wa yẹn mo kí gbogbo wa bẹ́ẹ̀. Èní ó bá mi lójijì pé mi ni màá ṣe alága ìjókòó yìí bọ̀ tí bàbá Imam bá ti sọ̀rọ̀ pé n táwọn fẹ́ lélẹ̀ àlè kọ́ so adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Mo wá kí bàbá Imam àgbà fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọlọ́run ti kẹ́mi yóò gùn ọlọ́run ti kárí yín bẹ́ẹ̀. Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí pé ìdè ọpẹ́ wa pọ̀. Àwọn tí à ń rí ní Ògbómọ̀ṣọ́ láti ìgbà tí bàbá Imam